bàbá àmọ́ wọn là fọlá gbogbo wa fi bẹ́ lọ́hùn lókè pẹ̀ ní mùsùlùmí gbogbo àwọn mùsùlùmí ọlọ́run nísàlẹ̀ ẹlẹ̀ àtúnfi wọn bẹ̀ lọ́hùn dákun ọlọ́run dákun ọlọ́run. àlùfáà wa mudirul markaz adamallahu hayatahu habibul malayin adamallahu hayatahu habibullah adam abdallah adamallahu hayatahu. dákun ọlọ́run ṣe sùúrù gbogbo ohun tí wọ́n nídìí àbí gbogbo àwa tá a ṣàdúrà fún yìí àbí wá bì ọ́ gbogbo ẹ̀ pátá ọlọ́run bá yọ̀dá rẹ̀ fún wa. amiina. ìwọ ọlọ́run náà lọ mọ àwọn nǹkan náà bá a ta àwọn lọ́rẹ̀ rẹ̀. amiina. torí tọ́lọ́run jàmá àfi bẹ̀ wá ayatul kursi yìí kọ̀ọ̀kan. آمين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم. àmín wa mẹ́ta. آمين 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 يا الله.